for Sunday Igboho. Freedom for the Ọmọ Adéyẹmọ. We need freedom for him. Àṣírí ti tú nísìn. À ń ké fún yín gbogbo ẹ̀yin lẹ́nu tọ̀kù. Bí ìgbé àsùbá. Ẹ̀yin low life bloggers. Ẹlẹ́nu tọ̀kù bí ìgbé ìdájí. Ẹlẹ́nu sún ibi àràn tó yọyún oṣù mẹ́fà. Àdìsá fẹnu wúgẹ̀tì. Wọ́n ti rí wọ́n dé àwọn tí ò ní fẹnu wúgẹ̀tì fún yín o. Ẹ ti gbọ́. Àṣé àti rí nǹkan kan. Àti rí nǹkan kan. Wẹ́ẹ̀ rí nǹkan kan. Orí mọ́tò náà kó wọn wọ̀ tá ń pariwo. Wọ́n ti fọ́kọ̀ ojú omi rù wọ́n wọlé. Ẹ já wọn náà agbami ètò Yorubawuyi lèmi ń jẹ́ o. Yorubawuyi lórúkọ. Tó bá ń gbọ́ dey play. Ọmọ Yorùbá dey play láwà. Ṣé ẹ ti rẹ́dì? Gbogbo wa là ń pariwo. Wọ́n ti fi tírélà kó wọn wọlé o. Wọ́n ti fi bọ́ọ̀sì kó wọn wọlé o. Lọ́wọ́ yìí. Orí ti change o. Mi mọ̀ bóyá ẹ̀yin ti rí fídíò yẹn. Ọkọ̀ ojú omi náà fi rù wọ́n wọlé kẹ̀tíkẹ̀tì. Ọkọ̀ Jágàmù náà kó lé wọn lọ́wọ́ kẹ̀tíkẹ̀tì. Wọ́n ti fọkọ̀ ojú omi rù wọ́n wọlé. Èmi máa show fídíò yẹn fún yín. Ẹ máa rí. Mo fẹ́ bi yín pé ṣé ẹ ti ready. Torí ńjọ́ kìíní àná tí olóyè Sunday Igboho bọ́ta. Àwọn orí fúráfú sọ̀rọ̀sọ̀rọ̀ kan. Àwọn low life bloggers. Wọ́n ṣẹnu bí ẹnu ẹja yọyìn. Ẹnu bí àràn tó ń yọyún oṣù mẹ́fà. Wọ́n ló ń fẹnu wúgẹ̀tì, ó ń fẹnu jáwáyà ni. Àwọn tí ò ní fẹnu jáwáyà, wọ́n ti kó wọn dé. Orí everybody máa pé. Ojú everybody máa bó. Èmi máa ń sọ wípé Nigerian government kọ́ ló mú Sunday Igboho dání. Àwọn ọmọ Yorùbá ni wọ́n mú Sunday Igboho dání. Àwọn ẹlẹ́rìí ibú. Pẹ́kẹ́ wọ́n ti bọ́ sórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ha. Bí ẹyẹ ìbákà. Ó fẹnu wúgẹ̀tì. Ó fẹnu gba nation. Àwọn tí wọ́n ní fẹnu gba nation. Tó máa fọ lóòótọ́. Wọ́n kó wọn wọlé. Wọ́n kó nǹkan lé wọn lọ́wọ́ ni. Orí omi náà gbà wọlé. Abájọ. Ó ti ń clear díẹ̀ nísìnyí. Tí Mufti Ìwó tó ní ẹ lọ kó àwọn ọmọ ilé kéwú bí wọ́n ṣe máa ń súùtù. Ẹ̀kọ́ ọmọ yẹn máa ń súùtù tó máa súùtù. Ẹ̀kọ́ ọmọ ilé kéwú Ànábì ní ẹ̀kọ́ wọn bó ṣe máa ń mú òkun, bó ṣe máa ń wẹ̀dò. Àwọn tó máa wẹ̀dò wọ́n ti kó wọn dé. Àwọn tó máa kó àwọn ọmọ yìí bí wọ́n ṣe máa ń mú òkun, wọ́n ti kó wọn dé. Wọ́n fọkọ̀ ojú omi rù wọ́n wọlé ni. Ṣé ẹ ti gbọ́ pé wọ́n ti release olórí àwọn Miyetti Allah náà? Abẹ́ ẹ̀ tí gbọ́. Wọ́n ti release olórí àwọn Miyetti Allah bóde jọ. Wọ́n ti release ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn Miyetti Allah wọ́n ti release ẹ̀. Ọjọ́ Wednesday ni wọ́n release ẹ̀. Wọ́n ní kó máa lọ. Discharged and acquitted. Despite the fact wípé ó create soldier army tiẹ̀ nínú Nàìjíríà. Olórí àwọn ọ̀gá army bọ́ta. Ó ní we have only one Nigeria army. Only one Nigerian soldiers. Only one Nigerian police. Wọ́n charge fún terrorism. Ìgbésùnmọ̀mí. Àwọn Fúlàní bọ́ta wọn ò bí Fúlàní kùnre. Kó bọ́ta láti wá against nǹkan tó ń ṣe. Both ọmọ kékeré Fúlàní, both àgbàlagbà Fúlàní. They were in support of Bodejo, the leader of Miyetti Allah. They all supported him. Only security, àmọ́ ṣe security fún ìlú àwọn ni. Ó dẹ̀ dá aṣọ. Ó fún wọn ní uniform without the consent of Nigerian government as claimed by them. Wọ́n ní kí wọ́n lọ gbé wọ́n gbé. Láti gbà làwọn Fúlàní ti ń pariwo wípé àwọn ò ní gbà. Wọ́n tún threaten government pa máa sue federal government. Bàbá Tinubu, bàbá bàbá bàtà àwọn yẹn ti fi mọ̀ ṣe kán. Wọ́n ti release olórí àwọn Miyetti Allah o. Ó ṣọ́ọ̀kì èmi náà. Wọ́n ní kó máa lọ́lé. Ṣùgbọ́n nínú Nàìjíríà yẹn lọ sí olóyè Sunday Igboho òòṣà. Wọ́n pàdò gan. Wọ́n pa Àfáà Táì. Wọ́n náà báyìí tó tẹ̀tí yan náà Fúlàní. Wọ́n pa àwọn méjì. Wọ́n kó òkú wọn dání. Àwọn low life bloggers wọ́n bọ́ta lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní Sunday fẹ́fẹ́ nu wúgẹ́ẹ̀tì.
ó fẹ́ fẹnu gba nation kò sí wàhálà àwọn tó máa fi olóòótọ́ gba nation wọ́n ti kó wọn wọlé fún yín ọlọ́run ṣe àǹfààní náà ló píríṣì pé ẹ máa káwọn ọmọ bó ṣe mọ́ ń sùtù bó ṣe mọ́ ń mọ̀kùn ẹni tó wà lórí Facebook bẹ́ẹ̀ nílé rí wò jù báyìí lọ ẹ lè join mi lórí YouTube Yorubawuyi náà lórúkọ mi lórí YouTube ẹ lọ wo full video lórí YouTube Yorubawuyi tẹ́ ẹ bá débẹ̀ ẹ ti rí picture mi ẹ wo freedom for Sunday Igboho làkọlé fídíò tí mo ṣe ẹ kàn search freedom for Sunday Igboho ẹ ráwọn fídíò tí mo ti ṣe síbẹ̀ náà lóríṣiríṣi fídíò kẹ́ wò because Facebook kò ní gbà policy Facebook kò ní gbà ká show nǹkan tí àwọn Miyetti Allah kó dání policy Facebook kò ní fara mọ́ so àwọn tó wà lórí YouTube ẹ já continue ìlú Nàìjíríà yìí ni àwọn ọmọ àlè kan ti bọ́ta nígbà táwọn DSS tí wọ́n kó ìbọn oríṣiríṣi bàǹtẹ́ olóńdè tó nílé Sunday Igboho làwọn ti rí wọ́n kó gbẹ̀ sórí screen báyìí àwọn ọmọ àlè kan bọ́ta pé bọ̀dá Sunday Igboho bọ̀dá Sunday wọ́n fi bàǹtẹ́ tán bọ̀dá ó wà lórí page mi wọ́n fi bàǹtẹ́ tán bọ̀dá wọ́n disappoint bọ̀dá tí mà ti padà wá ta báyìí because àwọn eléyìí sì àwọn olùbàǹtẹ́ àwọn DSS àwọn náà mọ̀ tó ń ṣe wọ́n mọ̀ pé tí ò lọ́pọ̀lọpọ̀ lára àwọn Yorùbá the gullible Yorùbá people not all of us bàǹtẹ́ tó yẹ pé wọ́n ti gbé jáde ní 2013 táwọn DSS ti kó jáde nípa criminal kan pé ọ̀dọ̀ làwọn ti bá àwọn ammunitions tí wọ́n ti show ní 2013 pípọ́dọ̀ ọ̀dọ̀ criminal kan làwọn ti kó that same ammunition wọ́n show nígbà olóyè Sunday Igboho àwọn wèrè kan dẹ̀ ń post ẹ̀ bọ́n ṣe ń post ẹ̀ náà ṣe ń repost ẹ̀ bọ́n ṣe ń post ẹ̀ náà ṣe ń share ẹ̀ ṣe rí pé ẹran ló pọ̀ nínú yín kò sí wàhálà ẹ̀yin tèmi ẹ gbé ojú ayọ̀ sókè ẹ wá popcorn sẹ́gbẹ̀ẹ́ o ẹ wá wo bó ṣe ń lọ ṣé ẹ ti ready I will keep on asking you I will keep on saying this kò sí ẹni tó mú Sunday Igboho dání tayọ àwọn gullible Yorùbá ìṣọ̀kan ni Miyetti Allah fi ń win 36 states ló wà nínú Nigeria 36 states we have the north we have the west the south and the east mélòó ní ìlú ní state ti northern region ní nínú 36 obi ọmọ mẹ́rin ó wá fẹ́ pín ogún tó ní jẹ́ 36,000 naira ó wá mú ọmọ ẹyọ kan ó fún ní 19,000 naira because the northern states are 19 states nínú 36 ó kù mélòó ó kù 17 17 yẹn ó ní north ó ní west mú dání ó ní south pín kàtà ní west east àti south mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ní wọ́n mú dání lára south east west south wà ńbẹ̀ middle belt wà ńbẹ̀ south east wà ńbẹ̀ north east gbogbo ẹ̀ pátá 17 ni gbogbo wa pín dání àwọn nìkan náà kó 19 ẹ já wò ó lẹ ń wò ẹ má bá mi wò ó ẹ káàbọ̀ omi àmọ̀lá ti délé àti omi àmọ̀lá kaná fún yín omi àmọ̀lá rẹ o Yorùbá ẹ ti rí wọn kọ́ ọmọdé ń sùn ẹ máa kọ́ ọmọdé ń sùn ní ẹ̀kọ́ ọmọdé ń sùn mo ti lọ sí ìlú mo ti lè kọ́ ọmọdé ń sùn ẹ mọ̀ kọ́ ọmọlé kéwú ṣẹ́ráyé yín ayé gbogbo wà nílẹ̀ lòdì ẹ̀ráyé yí bí
ọmọ Yorùbá tó ń sọ tẹ bá wò tó ká wá ṣòbóde jọ fún yín wọ́n ti wò tán aṣọ ti bóde jọ náà fún yín ìfà tó níyàn máa mú ọmọ tí ó kúbẹ̀ gala fẹ́ ilé bẹ́ẹ̀ ní níbẹ̀ fúdi àná níbẹ̀ náà sí fẹ́ ilé dúdà do dàngal ngal arta da dilla wọ́n man dàngal hewa be dilla kanfe ẹnìkan ó máa lọ fẹ́nìkan because ẹ̀mí wa ò gbé tán kó wọlé aláì ẹ̀mí wa ò gbé ọ̀rẹ́ mi ti ń gbé ẹ̀mí wa ò gbé tán kó wọlé galardo àwọn ẹṣin ò kọkú rè mala wọ́n ti kọ́ àwọn ẹṣin wọ́n ti ká àwọn ẹṣin wọ́n ti ká àwọn ẹṣin òkọ kú dé àwọn ẹṣin òkọ kú o àwọn ẹṣin òkọ kú ọlọ́mọ ṣáájú wa o. Àwọn tí wọ́n kọ́dé yìí wọ́n ti jù wá lọ ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ ọ̀tún Nàìjíríà yìí o Nàìjíríà ò gbé wá o Yorùbá nation láfẹ́ o Nàìjíríà ẹnìkan ò ní lọ́ọ́ fẹ́ nìkan wà ọ́ máa kó o ní Nàìjíríà ẹni wa ò gbá àwọn tán kọ́dé yìí o a ní láti kú o ní Nàìjíríà hello wokibo ẹ̀wọ̀n kan ọmọ ṣe ń ṣùtì ó ti ń gbé Kàdáó lọ́kọ́ padà wá kó tún wá kérò sí kàdáó lọ́kọ́ padà wá èrò pọ̀ nílẹ̀ èmi ò bá wùsà ìbáwò yóò tó bá wùsà lọ́sọ̀ fún pé kàdáó tí wọ́n sọ pé kàdáó kúlẹ̀ lọ ẹtù padà wá tó wá kérò èrò pọ̀ nílẹ̀ yéè ṣùṣùṣù. Àwọn ẹṣin yóò kọ́ kù ti dé Nàìjíríà yìí o wọ́n ti káwọn ẹṣin yóò kọ́ kú dé o ní Nàìjíríà yìí o wọ́n ti bá yín káwọn ẹṣin yóò kọ́ kú dé ó tún ṣàdúrà fún wa mí ẹ lọ ẹ bọ́wọ́ yín á dẹ ṣé ẹ ti ń kílẹ̀ kò sí wàhálà ojú everybody máa bó.
tó bá ń gbọ́ ojú everybody máa bọ̀ o wọ́n ti dé Nàìjíríà Nàìjíríà yìí o wọ́n ti kó wọn dé Nàìjíríà Nàìjíríà yìí o wọ́n ti bá yí káwé ṣe. wọ́n ti bá yí káwé wọ́n ti rù wọ́n dé fún yín. ṣéègè ṣé ẹ rí wọn kò ní jù ká tó wá play ti bóde jọ mélòó gangan lára yín Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá mélòó gan lára yín ní Nàìjíríà àwọn eléyìí nísìn lẹ́yìn tí wọ́n ti kó 19 states tán wọ́n tún wá import àwọn eléyìí ọlọ́run tó ti import wọn bọ̀ because ẹ wò wọ́n náà nínú ọ̀run burúkú Nàìjíríà wọ́n tún wá wọ winter jacket ṣé winter jacket àgbákò ẹ ṣe ọkọ kú làwọn eléyìí o àwọn eléyìí ò rán anybody ń ṣe ọlọ́run ló mọ̀ bí wọ́n ti ń kó wọn bọ̀ wọ́n ṣáà wù wọ́n wá fún yín ni freedom for lóye Sunday Igboho we want freedom ọmọ Yorùbá please ẹ bá wa share video yìí ẹ jẹ́ ká sọ fún ìjọba Nàìjíríà bàbá Tinubu pé we want freedom for Adisa ọmọ Adéyẹmọ he's supposed to be free kí ló yẹ tẹ̀fẹ́ free ẹ̀ kí ló ṣe ká play video Bódéjọ ni a ti play ẹ̀ tẹ́lẹ̀ ṣé ká tún máa tún play fún yín ni ok wo video Bódéjọ lẹ́ ń wò yẹn Bódéjọ lẹ́ ń wò yẹn kí lẹ rí ṣe sí nǹkan mà ti ṣe wá kẹ̀ ẹ rí fídíò Bódéjọ àbẹ́ rí fídíò Bódéjọ àwọn Fúlàní nìyí if you guys can release this man tẹ́ bá lè fi Bódéjọ yìí sílẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ Sunday Igboho bá Tinubu kí ni ẹ̀ṣẹ̀ Sunday Igboho àbí tó pé àwọn ilé ìdúnmàwú mọ́ yín wípé àwọn máa sú yín ni a rí pépà yẹn tí wọ́n sọ pé àwọn máa sú yín náà newspaper gbé náà even when àwọn ọmọ Yorùbá tàtà tí wọ́n dìde tí wọ́n sue federal government Buhari lọ́gọ̀ lóye Sunday Igboho ní kó lọ san 20 billion àbí ìnáwó kan lọ san fún DNA ǹjẹ́ gọ́ọ̀mẹ̀ntì san wọ́n san yet Adisa ò lè rìn freely ní ìlú bàbá ẹ̀ ní ilẹ̀ bàbá ẹ̀ ṣé wá rí pé ikú ilé ló pa Yorùbá please bàbá Tinubu freedom for Sunday Igboho freedom for ọmọ Adéyẹmọ Ìgbòho ọ̀ṣà àwọn kan tí wọ́n rí nílé ẹ̀ ìlẹ́gà ni òkú àdògọ́dà òkú àfáàfà táìdà is this how we will keep quiet tí wọ́n máa fi ìrẹ́jẹ ló máa ń tú ìjọ táwọn kan bá ń rí àwọn kan jẹ olú máa ń fọ́ ìlú yìí dẹ̀ ń ṣe fún wa yìí kò fẹ́ẹ̀ sí nǹkan méjì tá lè tayọ ìrẹ́jẹ. A country of 200 million kìíní kan over 200 million àwọn kan dẹ̀ wọlé wọ́n dẹ̀ ṣe nǹkan tó wù wọ́n anybody ò lè mú wọn sí including the federal government ò lè ṣe anything nípa ẹ̀ yet àwọn kan ò lè sọ̀rọ̀ and we claim the same one Nigeria kí ni ẹ̀ṣẹ̀ tiwa àwọn tí wọ́n rì wọlé látòrí omi yìí nísìn
federal government ò lè sọ pé àwọn ò rí wọn o satellite wọn ò débẹ̀ o federal government ò lè rí wọn báyìí nísìn bó ṣe ń rù wọn wọlé yẹn fóònù tó fi ṣe fídíò kò ní ṣe tíráàkì DSS ò lè tíráàkì ẹ̀ ṣùgbọ́n táwọn Yorùbá kan bá ṣe pẹ́kẹ́ ó máa easy àti tíráàkì wọ́n á lè wá lọ sílé wọ́n á lè mú ṣé ẹ bẹ̀rù Ọlọ́run ni àbẹ́ ẹ burú. We just need to know some things. Okay, tí Bàgbé yín ò bá wọ̀ Barrister ti kọrin ó ní bí Bàgbé yín ò wọ̀ ó bí Bàgbé yín ò wọ̀ máa lọ síbòmíràn ibi wọ́n fẹ́ mi fẹ́ bùkà ìbágbé àwọn àti yín ò wọ̀ a fẹ́ lọ síbò a fẹ́ dá dúró tiwa la sọ fún yín we want to be on our own. Ẹ mú Sunday Igboho dání nísìn there is nobody to máa rally there is nobody to máa say anything àwọn protest ní Kánò nípa Bódèjọ nobody to say anything nípa ẹ̀ ẹ lè arrest wọn lóòótọ́ lẹ kọ́lọ́pàá síbẹ̀ ẹ kọ́ àmì síbẹ̀ ṣùgbọ́n wọn bí wọn dákọ́ súnmọ́ wọn lè arrest wọn ẹ fún wa lókun àdògún àbẹ́ fẹ́ jẹ ni ẹ fẹ́ fi ṣe súyà ni òkú àfọfà táìṣe ẹ fẹ́ fi ṣe pẹpẹ súùpù ni ṣé wá rí pé ìkàlẹ̀ ń ṣe yìí tí wàá jẹ́ ìkànnì kí ló mú yín mú Sunday Igboho kí ló dé Sunday Igboho sì wà lẹ́yìn odi because this thing keep on ringing on my head it concerns me a lot pé why tó wọ́n sì wà lẹ́yìn odi ẹgbẹ́ pẹ́kẹ́ ẹ release Bódèjọ federal government Anthony General ẹ̀yin lẹ gbé jáde pé Bódèjọ pé ẹ charge fún terrorism ṣé terrorism lè charge Sunday Igboho fún ẹ charge Bódèjọ fún terrorism tí gbogbo ayé dẹ̀ gbà wípé tó ṣe nìyẹn ó dá àmì kalẹ̀ nílùú tó ní àmì ó dá ọlọ́pàá tiẹ̀ kalẹ̀ nílùú tó ní ọlọ́pàá and without the consent of the federal government ó bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi ẹlẹ́ẹ̀lọ́gbé àwọn èmi Yorùbáwùyí àwọn èèyàn lè máa mọ̀ èmi mọ̀ wípé gbígbé tẹ́ ẹ gbé sàkámà jẹ ẹni èmi mọ̀ wípé kẹ́nu ayé lè fi kú omi bẹ́ẹ̀ nìkan lè bá gbàgbé pa ẹni Nàìjíríà láti sí yín kò jọ àwọn kan lójúmọ́ ẹni tí dẹ́ bá ṣe wípé ní sáìdì òkè ọya yẹn pé ẹ gbé wọn èmi Yorùbáwùyí èmi gbà wípé àwọn olórí tiwọn wọ́n máa dìde àwọn ọba wọ́n máa dìde wọ́n á pè yín ní kọ̀rọ̀ ni pé wọn ò bí yín kú wọn ò dẹ̀ bí yín kú náà sọ fún yín yẹn you must release our child you must release him ni ìlú tẹ́ni wọn ò bá ti tọrọ wọ́n ní tí Yorùbá ti ní tẹ́nu Yorùbá ti ní tọrọ wọ́n ní kí n máa sọ̀rọ̀ ńbẹ̀ ẹnu wa ò tọrọ Nàìjíríà for goodness sake ẹnu àwa Yorùbá ò tọrọ àjọ kankan ní Nàìjíríà ẹ̀wọ̀n Nnamdi Kanu náà wọ́n ní kẹ́ release ẹ̀kọ́ ẹ̀ release kóòtù dá Nnamdi Kanu lẹ́jọ́ ó ní kẹ́ release ẹ̀kọ́ ẹ̀ release ẹ̀ òbí máa ojoojúmọ́ lẹ́ ń gbé lọ kóòtù bó dẹ̀ pọ́n federal government Nigeria government láyé Buhari wọ́n lọ kidnap Nnamdi Kanu ní Kenya ni torí mi mọ̀ pé wọ́n lọ sí Kenya wọ́n lọ kidnap ẹ̀ ní Kenya ni wọ́n kidnap ẹ̀ dé Nàìjíríà láti gbà yẹn sì ló ti ń lọ sí kóòtù lẹ́nu lọ sí kóòtù lọ́la ló ti ń gbọ́n mi sí omi òtó àwọn Ìgbò sì wọ́n declare 29 30 31 anybody gbọ́dọ̀ jáde lẹ́ni tí mo ti bá yín sọ̀rọ̀ the 30th of May 2024 tí mo bá yín sọ̀rọ̀ yìí kò jọ ogun kò jọ ìjà ló ń lọ nílẹ̀ Ìgbò lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní anybody gbọ́dọ̀ jáde government deploy àwọn army lọ síbẹ̀ wọ́n ní káwọn army lọ sí school kó lọ guide àwọn ọmọ school káwọn army lọ sí báńkì kó lọ guide àwọn ará báńkì káwọn army lọ sọ́jà kó lọ guide àwọn ará ọjà kó ní kálukú máa ta jẹ ẹ lọ àwọn ipob ní kò sí tó jọ ṣé tí wọ́n bá ní ọmọ táwọn ipob ní káwọn ọmọ yẹn má jáde tí federal government of Nigeria wọ́n ní káwọn ọmọ jáde ṣé ẹ̀yin máa release ọmọ tí yín kó lọ sí school ẹ máa fọmọ ta káìsì ta ló máa fi ọmọ ẹ̀ play bó èyí jẹ èyí ò jẹ ọmọ mi o lọ sí school o àwọn àmì ní kẹ́ má jáde àwọn ipob ní kẹ́ má jáde àwọn àmì ní kẹ́ jáde náà àwọn ọmọ ò lọ sí school lẹ́ni nísìn wọn ò lọ school lánàá ọ̀la gan wọ́n tún ní lọ sí school àwọn báńkàsì ebi ti fẹ́ lọ àwọn èèyàn pa àwọn báńkàsì federal government ní kí wọ́n jáde kó máa bọ̀ ní ibi iṣẹ́
Ami mag ọ̀rọ̀ abúkúkú pẹ̀lẹ́rìn àmì máa gáàdì wọn àwọn bá kàtì dì mọ́lé wọn ò bí wọn kú wọn ò bí wọn dá ta ló fẹ́ fi ẹ̀mí ẹ̀ta káìtì wọ́n ní káwọn èèyàn lọ́jà bọ́ta àwọn àmì máa gáàdì ọjà àwọn èèyàn lọ́jà ti sọ anybody yóò bọ́ta this is cheating ìwà ìrẹ́jẹ lélẹ́yìí àti ti bí state wo 36 states ló wà Nàìjíríà 36 states we have 4 regions the north 4 cardinal points náà ni north west east south and north west east and the south north ní kókó 19 states out of 36 states so ó kù 17 states north ní kó ti kó over half of Nigeria. So I want to leave Nigeria. We should just leave Nigeria for them, for goodness sake. We need to leave Nigeria for these people. Out of 36, I want 19. 17 states tó kù ni west mú dání, ni east mú dání, ni south mú dání. Nínú 17 states yẹn ni south wà. Inú ẹ̀ ni middle belt wà. Àwọn Bendelite inú ẹ̀ ni wọ́n wà. At least àwọn tá dìgọ̀mọ́ 17 states ọlọ́run ló mọye wa. Oh, fine. I want to pọ̀ jù. Let them stay. Let them stay. Kí wọ́n di Nigeria mú. Must they control us? They are in power. They are in everything. Bàbá Tinubu náà débẹ̀ sí. Bàbá Tinubu ọkọ̀ débẹ̀ wọ́n kàn ṣe bla bla bla. Wọ́n short wọn up nísìnyí. Bàbá Tinubu got it. I can't come and kill myself. Subsidy is gone. Ebi dé. Subsidy gone. Ebi wá dé báyìí nísìnyí. So what you think we cannot do anything in Nigeria than Kaku do all year? We should just stay on our own. Please, Baba Tinubu, free Sunday Igboho. If you guys can free Bodejo, I don't think there's anything to máa mú yín dání láti má free Sunday Igboho. Mi lérò pé anything wà tó lè mú yín dání láti má free Sunday Igboho. Ẹ lè free Bodejo now. Now gbogbo ohun tẹ́ ẹ sọ ni pé Nigeria should go back to old national anthem. Okay, if Nigeria can go back to old national anthem, let Nigeria go back to 1963 constitution. There was a constitution to guide Nigeria. Let's tell you. If Nigeria can go back to old national anthem, come on, national anthem, old one. Ṣé ẹni tí ò jẹun brain dem ma ṣí kalẹ̀. Abẹ́ ti rasco ko kalẹ̀ fún atati ma lọ national anthem ni. Even though Baba Tinubu said it, kó tó di pé power pé ó máa refer to national anthem. Ó regard àwọn lójú àwọn èèyàn. Ẹ pa soda, ṣé pa wàdà ni. Òjò pààyàn aléyàn ò rẹwà ẹlẹ́jò ló pa. Ṣé òjò tó pa ló fọ ẹwà rẹ̀ kú o. Ebi pààyàn gàrí wọn, èlùbọ́ wọn, ìrẹsì wọn, gbogbo nǹkan ṣe. Even atarodo is mẹ́rin 200 naira atarodo. Èyàn fẹ́ ṣe bẹ́ẹ̀ sọ atarodo mẹ́rin 200. Ó ra tomatoes, ó ra àlùbọ́sà, kó tó ra kí ló rúkọ ẹ̀ sí tata ṣe. Èló gan-an lèyàn fẹ́ fi ra ata nìkan. Kó tó wá ra ẹja tàbí ẹran tó fẹ́ fi sínú ẹ̀. Alẹ́bí ń pa ìlú ẹ̀ ń sọ̀rọ̀ national anthem. Nigerians, they are jobless. The youth need empowerment. You guys are talking about national anthem. Insecurity. Ó ti gba Nigeria kan. Ẹnìkan ò lè rìn síbi kan mọ́. There are many videos we cannot even show. That we have many videos. If you want to die on the bed, it's not in doing your long. And they will want to watch a video. If not to watch a video, yẹn tí wọ́n dẹ̀ ṣe track. Tí wọ́n fi tó fi ọkọ̀ ojú omi rù wọ́n wọlé, tí wọ́n ṣe track lórí ọkọ̀ ojú omi tó fi rù wọ́n wọlé. Then you are still claiming we are the same thing. Okay, let us go back to 1963 constitution. Lè ṣe yẹn. Ní ṣe. Ẹ ṣe máa ṣe. Abdulsalam, bàbá onírùgbọ̀n funfun, ló kọ constitution fún wa. National anthem, tẹ́fẹ́ go back to old, because Nigeria, I don't know. Old national anthem yẹn, British ló kọ fún wa o.
ìwọ tó bá ti mọ̀ lọ wo dáadáa old national anthem British ló kọ old national anthem fún wa now they want to go back to old national anthem kí ni ìyẹn sọ fún ẹ they are Nigeria mọ́tò Nigeria kì í wọ GR1 Nigeria ti bàjẹ́ GR2 ò ṣiṣẹ́ mọ́ GR3 gan mechanic ní kò tẹ owó tẹ rírà lọ́jà mọ́tò GR4 mọ́tò Nigeria ìyẹn ó ti stiff sójú kan kàtẹ́ wá lọ GR5 ká máa fi rìn lọ díẹ̀ GR5 ní kí ló ṣubú tẹ̀ wọ́n lóun náà ò fẹ́ ṣiṣẹ́ reverse nìkan ló ń ṣiṣẹ́ nínú mọ́tò Nigeria is always going backward àwọn tajẹ́ Yorùbá wò kí ń ṣe ní ẹ̀yìn náà iwájú lọ pẹ́ bìtì tí wọ́n máa ń retí àwọn kì í ṣèrò ẹ̀yìn now you want to go back let us go back to 1963 constitution tó máa favour ẹrú tó máa favour ọmọ but 1999 constitution tí Abdulsalam kọ fún yín tẹ́ǹtẹ̀lé yìí sí ẹrú nìkan ló favour o kò favour àtàjọ ọmọ gidi Nàìjíríà o 1999 constitution yìí sì òfin sọ ẹrú dọmọ sọ ọmọdé ẹrú ni ẹ fẹ́ sọ àwọn àtàjẹ ọmọ di ẹrú àwọn bàbá Bọ̀dé George àwọn náà wá bọ́ta 1999 constitution kíní ológun ni constitution ológun ni bàbá Ayọ̀ Adébánjọ àti 98 àwọn náà sọ 1999 constitution ọkàn kọ́lé wa lọ́wọ́ ni tó máa kọ́lé wa ẹ jẹ́ kó nígbà kó máa lọ́nlù ẹ̀ ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gbẹ̀ kó nígbà kẹ́kọ̀ọ́ ẹ̀ dání ṣé wàá rí ẹ̀yà àgbàgbà Yorùbá ń sìn pé àwọn àgbàgbà Fúlàní ṣẹ́pájá tí wọ́n mọ̀mọ́ tiẹ̀ fún lọ́mú tèpo ọ̀yá tí wọ́n ń bù lẹ́yìn sán everything tí wọ́n ń ṣe ó jẹ́ in favour of their self their children and their unborn children they are doing every means every manner láti protect their generation to come wọ́n dẹ̀ ready àti clear other people kúrò lórí ilẹ̀ because wọ́n mọ̀ pé báwọn ṣe dúró ti bóde jọ wọn ò bí yín dà ẹ lè dúró ti ọmọ tí yín Sunday Igboho bẹ́ẹ̀ ẹ lè sọ̀rọ̀ sókè ojú náà lè wùrà wùrùn ojú náà kọ̀ ẹ ti jẹ dòdò ẹ lè so dòdò bí ẹni pé owó tẹ̀ ń lé ipò tẹ̀ ń lé ẹ ní fi sáyé lọ ni ojoojúmọ́ ẹ padẹ́dà ẹ pàṣọdà ẹ pàwàdà national anthem lẹ fẹ́ ṣe ebi ti fẹ́ fọ́ aráàlú lójú ebi ti fẹ́ pa àwọn èèyàn àwọn ọmọ orí school lọ tọmọdé protest nísìn ẹ máa lọ́kàn máa fi mọ́ pa wọ́n ní ṣùgbọ́n àwọn Miyetti Allah wọ́n protest ẹ lè rí kankan ṣe fún wọn please ẹ fi wá sílẹ̀ kó ń ka fún wọn lọ láàyè national anthem lókàn ẹ reverse ẹ fi ìtẹ́ ìfara yín kọ ẹ fi kalẹ̀ ẹ wá mú reverse lọ sẹ́yìn ok ẹ reverse lọ sẹ́yìn nígbà tí wọ́n fi ìbọn pa àwọn tó bá ti jalè àwọn aníní ẹ̀mọye Monday yìí bóyá lọ́sọ̀ wọn má gbà àwọn Monday ò súbọ̀ ẹ mọ̀ bí wọ́n ṣe fẹ̀yìn wọn ti àgbá Sunday ò súbọ̀ ẹ mọ̀ bóyá fẹ̀yìn wọn ti àgbá wọn yẹnu sí bóyá fẹ̀yìn wọn ti àgbá ẹni tó bá ti jí owó kọ́ lọ fẹ̀yìn ẹ̀ ti àgbá àwọn ètò gbóyin jìnnà ẹ̀yin tẹ́ ń jí owó nísìn bóyá kọ́ lọ fẹ̀yìn tí yín náà ti àgbá ẹ lè ṣe yẹn ẹni wọn tó máa favour yín nìkan lẹ máa ṣe ẹ lè ṣe tó máa favour aráàlú láyé wọn bí yín kú èyí tó máa favour yín nìkan lẹ máa ṣe ẹ̀yin inú Ọlọ́run nu o ẹ continue freedom for Sunday Igboho freedom for Adéyẹmọ Igboho Òòṣà Sunday Igboho must be free ẹ free olóyè Sunday Igboho free Nnamdi Kanu free them àbí òfin tó mú òfin tó sọ àwọn mọ́lẹ̀ lórí release bóde jọ àbí Yorùbá ẹ̀rọ ayé yín lóde báyìí ẹ̀yin ló live bloggers ṣe ti ráyé yín lóde ẹ̀yin sọ̀rọ̀ sọ bótò ẹlẹ́nu bọ̀ọ̀kù bí ìgbẹ́ ẹ̀dá jí ẹ̀yin ẹlẹ́nu bí ìgbẹ́ àsùbà
ẹnu sún bí àrùn tó yọ yín oṣù mẹ́fà ṣe ráyè yín lóde ti kó wọn dé ojú everybody máa bó níbi tá a bá dé yìí ojú everybody báyìí á clear báyìí ni á clear báyìí tó bá bí wípé ṣe wáyé rí láyé ogun Biafra ẹlẹ́mọ̀gbà yẹn táwọn ní bàbá tó máa fẹ́ ju ogun tí wọ́n sílẹ̀ kọ́ ló máa yẹ ká rí ogun tó lọ́ máa fi ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ Yorubawuyi lórúkọ mi èyí tẹ́ bá ti download tap send ẹ lọ bá mi download tap send TAPSEND ẹ lọ promo code mi Abiola TTS ẹ fi gba bonus ní first transaction yín ẹ má lo Yorubawuyi lórúkọ tèmi Yorubawuyi ni mò ń jẹ́. In case you are seeing me for the first time, I am the one and only Akalolu of Yoruba land. Adáwọ̀nlẹ̀ Yorùbá. Ọmọjọmọ lọ yolóyè tí ò pé méjì. Abẹ ní ọmọ òṣè pààrọ̀. Ẹ tó mọ̀ pààrọ̀ tiwa. Adéwájú federal government. Mi ní rí Dubai lọ. If you have not subscribed to my YouTube channel, what are you waiting for? Ẹ tẹ subscribe button yín. Ẹ tẹ notification bell yín. Tó bá ti mú show mi wá, ẹ máa rí mi wò bí ìran. Àwọn ò sí lẹ́yìn àbòsí o. Àti lẹ́yìn irọ́. Ire ni ó ṣe ń wò ní ṣèkà. Orin ò sì ní dìbí. Láṣẹ Olódùmarè. See you on my next show. Bye.